gbogbo ayé ni ṣe ọ̀gbẹ́ni tẹ́yìn òrùkọ́ lè kó the next 40 years so bá lójijì up till now ìgbà tí wọ́n sọ pé wọ́n ti ń wẹ̀ láàárọ̀ yìí tí wọ́n gbé sínú pósí tó ń gbé bọ̀dì wọ́n ṣẹ̀gbọ̀n pé ó ti tù. ẹ sà ẹ̀yin ni ààrẹ àwọn ẹgbẹ́ tampa ẹgbẹ́ lórí ìtàgé lórílẹ̀ àti lókè òkun kí lẹ fẹ́ sọ fáwọn òṣèré tó wà lẹ́yìn nípa irú kí for sudden death ni at 49 kí lẹ fẹ́ sọ fún wọn sà. mo ṣe kó sì èyí náà mọ tó pa ó yọ nílé ìwẹ̀ tó yàtọ̀ sí pé ara ẹ̀ àwọn ìtọ́jú ẹ̀ so ohun tó ṣẹlẹ̀ lè ṣẹlẹ̀ sẹ́ni bìtì kọ́lọ́run ṣàmàṣọ wa nù. ẹ kọ́ rẹ̀ yàn. ẹ má bọ̀ sà. ẹ jà kí president my president. nígbà ayé mọ́fì ilé ẹ̀fẹ̀ mọ́ ní wo mi wò ṣe mọ́ra ilé náà ní kí ló dé báyìí àwọn onílẹ̀ wọ́n fẹ́ gbowó lẹ̀ ní máa mọ lórí pé yàn kú kí wọ́n fẹ́ gbowó lẹ̀ lọ́wọ́ lórí pé yàn kú owó lẹ̀ wọ́n lọ́hùn. tó bá ti gbé wọn ní kò gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n ti lè wọ́n ní ẹgbà ẹ̀ kọ́. wọ́n fẹ́ gbowó lẹ̀ ní torí pé yàn kú.
So, president wa lẹ ti rí yẹn o Mr. Latin àwọn ọmọ onílẹ̀ ò jẹ́ kán wọlé wọ́n ní tàn bá ti sanwó lẹ̀ everybody padà síta ìyẹn túmọ̀ sí pé wọ́n ti ẹni jẹ́ kán gbókù wọ bí rárá wọ́n fẹ́ gbowó lẹ̀ lọ́wọ́ òkú ẹ rí i pé Mr. Latin ti padà síta báyìí wọ́n ò jẹ́ kí wọ́n dúró everybody ti padà síta bẹ́ẹ̀ yẹn. Nàìjíríà. Wọ́n jẹ́ kí president wọlé o àwọn ọmọ nílẹ̀ onílé wọn ní president ò ní wọlé. Ọmọ tó bá jẹ déṣì tó bá ta fún àwọn olówó tọ́wọ́n bá fún ọ lówó ní fífẹ́ tó má jù tọ́ra àwùjọ tó pàwọn yàwó ìlànà alárùn ẹ kò rí àyè náà bí kò ní gbà ìdìgbò náà àti kò ní burúkú káwọn ṣe fi Member Tampa Board of Directors nínú àwọn directors kan ní òun ṣe dáadáa ní ilẹ̀ rẹ̀ kódà ní wọ́n fi wà nínú àwọn disciplinary committee fún gbogbo field directors nígbà yẹn. Sọ̀rọ̀ ní tí mo mọ̀ ní wọ́n sì ní ọdún lóbi olórí ẹgbẹ́ ó ṣe in fact ó ṣẹgbẹ́ both local government state and national kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ nínú ẹgbẹ́. Ìgbọ́dọ̀ àti ẹ̀gbọ́n gbọ́dọ̀ nípa àwọn tó bá jẹ́ àwọn òṣèré wọn kò sábà dá sọ̀rọ̀ ẹgbẹ́. Kì í ṣe bíi ti Murphy àwọn tó bá kì í ṣe gbogbo wọn ṣùgbọ́n Murphy ó stand out ó ṣe ẹgbẹ́. ṣé kìí ṣe pé àwọn ọmọ onílẹ̀ yìí ló ń bọ̀ yìí àwọn tó tún lò dára wọn. ṣètò bá sọ fún mi pé òun ṣe ẹgbẹ́ ẹgbà bẹ́ẹ̀ ó ṣe ẹgbẹ́ so tí mo dẹ̀ tó jẹ́ mẹ́mbà àbájọ ọ̀gbìn wọ́n fi ti lọ báyìí àwọn ẹbí ará àtàpápá àwọn ọmọ ilẹ̀ bẹ́ẹ̀ wí fún wọn. kò sí Ọlọ́run ló máa dúró tì wọ́n àwa náà lè ṣe wọn bá a lè ṣe ẹ̀wọ̀n tó kú bá kú báyìí náà Ọlọ́run Olódùmarè kó wọn bàbá lọ́wọ́ dákú náà máa sọ̀rọ̀ àwọn máa sọ báyìí ṣùgbọ́n ẹni tó lè dúró tì yàn lẹ́yìn tó kú bá kú ìyẹn Ọlọ́run tí mo jẹ́ bìlí fi wípé Ọlọ́run máa dúró tì yàn ìyàwó ẹbí ìfisílẹ̀ ìgbàlá pẹ̀lú àbẹ̀rẹ̀ bá tẹ̀lé kò máa tẹ̀lé ṣé ó ní létò ó pọ̀ lọ́wọ́ yẹn ó pọ̀ lọ́wọ́ yẹn á kà kó báyìí. 50 naira. o lè sọ. Ó ga o ó ga o
mo ní láti top up báyìí. Mo ní láti top up báyìí. Ẹ wo fún mi ní bíi 5 minutes máa padà wá. Ẹ jẹ́ kí n sáré top up. Ẹ fún mi ní 5 minutes. Ẹ jẹ́ kí n sáré top up. Sáré fún mi 5 minutes. Mi ìdẹ̀mọ̀ bí a mo lè rí ṣe báyìí ṣá, bá cut.